Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àjọmàdé ẹ kú ọjọ́ mẹ́ta. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ṣe àbẹ̀wò sí mi, ẹ ṣé o. Bó tilẹ̀ jẹ́ pé òjòjò ṣògùn díẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ pé ara ògùn ti le. Ara ògùn ti le. Mo rí fídíò kan ní àárọ̀ yìí, mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa fídíò yẹn, but kí n tó ṣàlàyé tí mo fẹ́ ṣàlàyé, ẹ jẹ́ kí n fi fídíò yẹn hàn wá. Ìfẹ́ kọ́ leléyìí, ìkórìíra ni. Gbogbo kó wá tán síbẹ̀ kí owó everybody wá dáwó pé ká sọ pé a fẹ́ máa ṣe kéèsì yìí lọ yóò ná wa tó 2 million ká wá dá 2 million ká wá kó fún. Ṣé ìgbà ayé rẹ̀ ò ní yí padà? Ìyẹn ni ó fi mọ̀ pé ṣe dáadáa fóun. Ìṣèpẹ́ ń bá dáwó ẹjọ́. Tó bá wà ní tóbi ń pa ẹ̀ ní dáwó owó yìí. Kó má ẹ̀kan dáwó ẹjọ́ fún gbogbo wa. Mo tara bẹ́ẹ̀ mo fi kí bàbá wa Emir tìlú Ìlọrin. Bàbá Ṣéhù àfi ọlá ànábì tẹ gbà fún wa fi bẹ̀yìn. Ẹjọ́ a mọ̀ pé tá a bá ti bẹ̀yìn inú gbogbo ọmọ Ìlọrin náà yọ. Ìlú Ìlọrin ò ní tú lásìkò títí kò ní tú lẹ́yìn tẹ́ bá lọ tán. Ẹ dákun ẹ ṣàforíjì fún ta lọ́lọ́run. Bàbá alájà lọ́rùn yìí, àwọn fídíòs tó máa ń ṣe tẹ́lẹ̀ àwọn ọpọlọ máa ń wà ń bẹ̀ tó gbé lè tó ṣe yìí ó kù díẹ̀ káàtó. Àkọ́kọ́, ọ̀rọ̀ yìí ti kọjá ká máa bẹ̀bẹ̀ agboolé kiri. Ọ̀rọ̀ yìí ti kúrò lọ́rọ̀ Tani Ọlọhun. Ọ̀rọ̀ yìí ó ti kúrò lọ́rọ̀ ẹ̀sìn gan, wọ́n ti fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀yà bọ́. Wọ́n ti fẹ́ ṣe kí ni? Wọ́n ti fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀yà bọ́. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ yìí, àwọn mùsùlùmí kan ti jáde fúnra wọn, wọ́n ti bá àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn tó ń bá Tani Ọlọhun ṣẹjọ́ yìí pé ẹ fi sílẹ̀. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n á gbọ́ sáwọn yẹn lẹ́nu náà. Ṣùgbọ́n torí pé àwọn kan lára àwọn tí wọ́n bá ṣẹjọ́ yìí ò kì í ṣe ìran Yorùbá, ẹ dẹ̀ mọ̀ pé àfìmí pọ̀ nínú ìwà wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí wọ́n bá wá jáde tó ní ó dọ̀bálẹ̀, kì í ṣe ìran Yorùbá ló ń gbẹnu ìran Yorùbá sọ̀rọ̀, ó ń gba ẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ni, and nobody knows you, kò sẹ́ni tó mọ̀ ẹ́. So nínú ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó mọ̀ ẹ́, ó tẹ̀ tó láti sọ pé òun bẹ̀bẹ̀. Torí tí a bá jẹ́ kọ̀rọ̀ yìí dé ibì kan, gbọ́ mi, wọ́n lè pa Tani Ọlọhun, wọ́n dẹ̀ lè rán lẹ́wọ̀n, kàkà bẹ́ẹ̀ wá ní kó sanwó ìtanràn. Ṣùgbọ́n nǹkan táwa ń jà fún ni pé kó wà nínú òfin pé èèyàn lè ṣe ẹ̀sìn tó bá wù ní ìlú tó bá wù, gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin Nàìjíríà, pé kí wọ́n bá wa kà sí àwọn èèyàn wa létí. Eléyìí tó yẹ pé wọ́n dùn kòkò mọ́ àwọn èèyàn pé sọ mọ̀ pé kì í ṣe ẹlẹ́sìn àbáláyé nìkan ni àwọn aráabí kọ́kọ́ gbógun tì. So kiri bẹ́ẹ̀ yẹn, ká ní ọ̀rọ̀ yìí ká ní ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lénìí ní ìbádà 2001 àwọn ará ibi fi ojú àwọn ọmọlẹ́yìn Kristi rí gbàgbó nílùú Ìlọrin náà tó ní ṣẹ̀ṣẹ̀ lélẹ̀. So títí wá ní ká máa bẹ̀bẹ̀, tó bá tó wá bẹ̀bẹ̀ ń sìn, níbo ni wọ́n wà ní 2001 tí wọ́n ń gbógun tàwọn Kristẹni, níbo ló wà? So tí wọ́n bá tún bẹ̀bẹ̀ ń sìn, tó bá tún di ọdún mi wọ́n á tún bẹ̀rẹ̀ náà, wọ́n á tún ní ká máa bẹ̀bẹ̀ àbí wọ́n bá sọ̀rọ̀ àwọn di Ọlọ́run ayé. Kátà wà ń jà fún nìyẹn pé tí wọ́n bá ń tẹ̀ ní Tani Ọlọhun jẹ̀bi o torí pé ó bá àwọn lórúkọ jẹ́. Ṣùgbọ́n àwa náà sọ wípé òfin Nàìjíríà tó wá sọ wípé èèyàn lè ṣe ẹ̀sìn tó bá wù níbi ẹ̀sìn tó wù yẹn níbi tó bá wù ní orílẹ̀-èdè yẹn. Ó yá ẹ bá wa tún kà sí wọn létí, ká dẹ̀ jẹ́ kófin yẹn máa ṣiṣẹ́ láti ọjọ́ tí wọ́n bá ti dájọ́ yẹn lọ. Ìkejì ni wípé eléyìí tó ṣe pé àwọn oníṣẹ̀ṣe máa kọ ìwé sí àgọ́ ọlọ́pàá pé àwọn fẹ́ ṣèṣẹ̀ṣe o, táwọn ọlọ́pàá ò ní dìde láti protect wọn yẹn. Ó yẹ ara nǹkan tí àwa torí òun sọ pé bí àwọn lọ́ọ̀yà Tani Ọlọhun àwọn náà wà, àwọn fi ọ̀rọ̀ ẹ lójú. Rárá, Tani Ọlọhun nìkan kọ́ lọ̀rọ̀ là ń jà fún báyìí, à ń jà fún gbogbo ọmọ Yorùbá ni. So bí àwọn Kristẹni ṣe ní, bí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ṣe ní right tó yẹ pé tí wọ́n bá ń ṣe nǹkan wọ́n máa kó ọlọ́pàá fún wọn láti protect wọn, bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀sìn tó kù ní Nàìjíríà náà ṣe ní àṣẹ yẹn. Kì í ṣe Mùsùlùmí nìkan ni citizen Nàìjíríà, àwọn Kristẹni náà wọ́n gbọ́dọ̀ protect àwọn náà, bẹ́ẹ̀ náà làwọn oníṣẹ̀ṣe. So ti rí bẹ́ẹ̀ yẹn àkọ́kọ́ kejì náà. Sọ́rí ìkẹta ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣekú, tẹ́ ń ṣàdán, tẹ́ ń ṣòbẹ̀ nínú ẹ̀sìn kọ̀ọ̀kan, afẹ́kún kálukú wà lórí line ẹ̀. Irú ìwọ tó gbé kolokolo sọ́run yìí, òun ṣe ìṣẹ̀ṣe, òun ṣe Mùsùlùmí, àrìntẹ̀dẹ̀ ń ba gbogbo ẹ̀jẹ̀ lélẹ̀. Tó bá fẹ́ ṣe Mùsùlùmí, kì í ṣe pé kó ṣe Mùsùlùmí ní ọ̀sán kó máa ṣẹ̀ṣẹ̀ lálẹ́ kó wá dé ìta kó ní gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀wọ̀n náà gbọ́dẹ̀ ń gún ọṣẹ. Mo ní àáfàá dẹ́gbẹ́ mi tó yẹ pé ó ń sín gbẹ́rẹ́, ó ń gún ọṣẹ, ó ń ṣe gbogbo àwọn nǹkan táwọn oníṣẹ̀ṣe ń ṣe.
nígbà tọ́rọ̀ ẹ bẹ̀rẹ̀ ó náà sọ pé ẹ̀yin àlùkùránì ò fẹ́ bẹ́ẹ̀ mo wá sọ pé gbogbo nǹkan tẹ́yìn wá ń gún pọ̀ yìí sí àlùkùránì ló kọ́ yín nǹkan táwọn ń jà fún náà nìyẹn kì í ṣe pé kẹ́ máa ṣe nǹkan oògùn ní kọ̀rọ̀ kẹ́ wá di gbangba kẹ́ ní àwọn oníṣẹ̀ṣe ó wọ náà ni àwọn ará àwọn kìrìsìtẹ́nì kan náà nínú mo rántí àwọn kìrìsìtẹ́nì kan wọ́n á lọ sọ́dọ̀ àwọn aláṣọ funfun wọ́n á lọ lálẹ́ mo mọ̀ dáadáa tó yẹ pé wọ́n á lọ lálẹ́ wọ́n á lọ gba nǹkan àdúrà wọ́n á gba kan àtẹ kándù wọ́n á ṣe kúrò rẹ̀ wọ́n á sì ṣẹ́gun tó bá tó wá dé orí pulpit wọn pí wọn lórí ọjọ́ Sunday àwọn àmà ní àwọn aláṣọ funfun yẹn wọ́n ń ṣe nǹkan tí ó dáa wọ́n ṣe kíní kan tó bá tó wá dalẹ̀ wọ́n á tún lọ sọ́dọ̀ wọn nǹkan tá a fẹ́ nìyẹn àfẹ́ mọ́ nìyẹn tó bá fẹ́ ṣe mùsùlùmí yẹn kí ṣe pé kó máa sín gbẹ́rẹ́ lẹ́yìn tẹbi màá fi fídíò kan hàn sí níbi tí wọ́n ti ń tẹ màá fi picture kan hàn sí ẹ̀wọ̀n picture yìí tí àwọn ti ń tẹ kíní sójú ọpọ́n fá nínú àlùkùránì ló wà ká máa tẹ ìjógbè tàbí ká máa tẹ odù sójú ọpọ́n fá ẹdú sórí irú ẹni tó tẹ kíní sójú ọpọ́n fá yìí náà tó náà bá jáde á ní àwọn oníṣẹ̀ṣe wọ̀ náà nǹkan tó à ń sọ gangan a fẹ́ clear everything ni ọ̀rọ̀ so tẹ́mání kan bẹ̀bẹ̀ ó tún ní pé àwọn òótọ́ yẹn sì forí mù kíní àtúgbù jáde lọ́jọ́ míì lórí ọ̀rọ̀ yìí mo mọ̀ tó ju tèmi rí náà lórí ọ̀rọ̀ yìí mo mọ̀ tó ju mi rí mi ṣe sá àwọn kan wà pé bọ́lọ́run ṣe dá wọn nìyẹn wọ́n máa ń liberate generation wọn ni gbogbo àwọn ìdíbà kan náà then ẹ̀yin mùsùlùmí tẹ́ ní bí a mo kórìíra mùsùlùmí mi ò kórìíra mùsùlùmí o nǹkan tí èmi wà after mo declare yìí mo máa ń sọ mo ní àwọn mùsùlùmí gidi tó jẹ́ bàbá mi tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ ìyá mi tí wọn mú dúdú mọ funfun tó yẹ pé àwọn gan náà wọn fẹ́ kó máa ṣe ṣẹṣẹ lọ́sàn kó wá máa ṣe mùsùlùmí ní àmì kó máa ṣe ṣẹṣẹ lóru kó máa ṣe mùsùlùmí lọ́sàn wọn fẹ́ kó gbajúmọ̀ mùsùlùmí yẹn ni mo dẹ̀ náwọn oníṣẹ̀ṣe náà tó jẹ́ bàbá mi tó jẹ́ ìyá mi tó yẹ pé àwọn náà wọn fẹ́ kó ṣe mùsùlùmí lọ́sàn kó dalẹ́ kó wá ṣe ṣẹṣẹ kó wá dọjọ́ kejì oní ọ̀sán gba kó wá ní ìṣẹ̀ṣe ò da wọn fẹ́ kó ṣe ṣẹṣẹ mọ́ mùsùlùmí tó bá fẹ́ ṣe oníṣẹ̀ṣe ẹ ọ̀pọ̀lọpọ̀ oní babaláwo mo mọ̀ tán ní àwọn ń lọ mọ́ṣáláṣí lọ́jọ́ Jímọ̀ tán ní kódà lára nílẹ̀ Yorùbá mo forúkọ bọ ara kan àwọn bàbá wa kan tó jẹ́ àràbà mo forúkọ bọ wọn ní àṣírí táwọn náà ti wá àwọn ń kírun tẹ bá fẹ́ ó túmọ̀ sí pé ẹgbẹ́ dání yẹn kò I don't know how to put it pé kò dá yín lójú nìyẹn tó bá dá yín lójú ẹ̀ máa ṣekú sẹ́yẹ kódà nínú ìṣẹ̀ṣe gan tó bá fẹ́ ṣe babaláwo kébé kò ṣe babaláwo kò ṣe mọ́ ṣègùn kò ṣe máa dáhùn kò tún lọ máa jọ́nà ẹgbẹ́ ògbóni kò jọ́nà ẹgbẹ́ awọ́pa kò kẹ́ sáàdá gbogbo ẹ̀rú nílẹ̀ Yorùbá ń ṣe lómi o bí àwọn dáhùn ṣe bá ṣe kó wá kọ̀mìtì nǹkan kan babaláwo ni wọ́n ń pè nígbà tó sáwọn pé òun náà lójúbọ kì í ṣe gbogbo ọmọ babaláwo gidi ò kì í ṣògbóni babaláwo gidi kì í ṣògbóni kò kì í ṣe ògbóni ṣùgbọ́n nísìnyí báyìí gbogbo ẹ ti dàrú táwa ń clear nìyẹn nǹkan táwa irú ìyá ọlọ́sùn tán ni ó ṣe tó di ìyá oníkùránì kì í ṣe ìyá ọlọ́sùn gidi kò mọ nǹkan kan pa ìṣẹ̀ṣe ọpẹ́ tó ti ń fi táwọn èèyàn jẹ ara nǹkan táwa fẹ́ clear nìyẹn mi kò rí èsì kankan ẹjọ́ Adéọmọdé ní orúkọ mi bá mi pé fídíò ìkiri ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí Adéọmọdé lórí YouTube rere ó dàbọ̀.